mo ti gbé kan dóde ẹ wá gbọ́. Fuji garbage ẹ wá jó. Lọ́mọdé pẹ̀lú àgbà ẹ wá jó. ẹ kú ilé o. New Fuji innovation ẹ wá jó. àwọn mi ṣe ń lọ bí mo ṣe wọlé dé. Tuntun tó dé. alábẹ́dẹ́ à ń kó. Ladies ẹ bá mi mú jó. Boys ẹ bá mi mú jó. Lọ́mọdé lágbà wá fẹ́ wá gbàjó wá gbàjó wá gbàjó wá gbàjó wá gbàjó. ìyẹn lólùfẹ́ mi bò ni. mo ti dé bí mo ti ń dé o. ṣàlàáfíà mo bá yín. Ìbàdàn rédíò. ẹ kú bójú ọjọ́ ṣe rí. ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin ẹbí yẹn rá ẹ̀yin olùfẹ́ kan níbò ni o. ẹ kú ilé o. ètò yín náà ni ní kọ́ọ̀yìn yìí akẹ́yìndé dẹ́gbọ̀n ọjà gbogbo ọjà. Come and dance with me. ẹ̀yin tí wà lórí social media wa ṣẹ́gun adúpẹ́dúpẹ́ lọ́wọ́ yín gan-an. Come and dance with me. àti dé lónìí náà tún ní báyìí. láyé àjẹjọ èmi àti yín náà tún ni. mo dúpẹ́dúpẹ́ lọ́wọ́ yín di gan-an. Thank you very very much. ẹ ṣé gidi gan ọmọ láyọ̀ké ọmọdún ní ẹ ṣé gan. Orin Agba lètò. wọ́n ní pé God will increase your knowledge in almighty all form and all ways. ẹ ṣé gidi gan. wọ́n ní good job to you ADISA SABI. àwọn olùfẹ́ àní lórí social media náà ti ń bá wa sọ̀rọ̀ yẹn o. wọ́n ti mọ̀ pé tátìkù ìmú àti débà ẹ̀ máa dá pẹpẹ ètò lẹ̀ fún yín ni. ọmọláyọké ọmọdùnnú wọ́n ní pé mo kú iṣẹ́ gan-an. wọ́n ní good job indeed, may God Almighty increase your wisdom. Thank you so much, àmì àṣẹ. God bless you too. May I say, ladies, excuse me. I want to be your lover. Orin Agba lètò pẹ̀lú olùfẹ́ yín ADISA SABI. I say I be musician. ó yẹ kẹ́ ẹ mọ̀ tó bá ti dago mẹ́fà kò gbó ní gbogbo ọjọ́ Thursday báyìí ètò yín náà ni ó bọ̀ sórí afẹ́fẹ́ pẹ̀lú olùfẹ́ yín tímọ́tímọ́ yín ọ̀rẹ́ yín Profession. ADISA SABI. I'm musician. ọmọ wọn ní Yẹmisọ́lá Àdọ́rin Proud of my. ọmọ Àgbàdàngbìdì ADISA SABI. Many questions, money. ẹ kú ilé o. Many questions, money. I do. Ṣáàkìrù mi lọ láyé nǹkan ìdè. ètò yín náà ní Orin Agba. Ṣé kí ìdè? Mo sì bá wù nǹkan ìdè. Dancing backyard ìdè. Ṣé mo sì dín ní nǹkan ìdè? A sexy eye ìdè. A sexy eye ìdè. Really want nǹkan ìdè. A beautiful legs ìdè. Really want nǹkan ìdè. ṣàlàáfíà mo bá yín. Character. ẹ kú bójú ọjọ́ ṣe rí sẹ́. gbogbo ẹ̀ ń tẹ̀wá nítorí lẹ́sìn agbẹ́dùmarè ọba àlàáfíà ara ọmọ jẹ́ tiyín.
ẹ̀yin tó kù díẹ̀ káàtó fún ọlọ́ọ̀bá yín wà pẹ̀lú yín amórin sẹ́nu. ọlọ́ọ̀bá lẹ́dùnmarè yóò wà pẹ̀lú yín sẹ́ẹ̀ ẹ mọ́ faralẹ̀ o ẹ̀yin ọlọ́jà bó o ní ẹ̀yin olówó bó o ní mọ̀ pé àsìkò táwọn àgbẹ̀ ò mọ̀ sọ pé ọlọ́run ṣeun lágbèrè màrí ọba èrè ni ó ti bẹ̀ jáde ẹ kú bùdó lọ́ ṣe rí. ọmú tó mi ìjàròdò yìí. jẹ́ ká fojú àgbà wò. Ladies and gentlemen, ẹ kú lé o. ẹ jẹ́ ká jọjọ́ fújì gábé. Orin àgbàlètò. ṣé ń gbádùn bàbá olóògbé. ẹ jẹ́ ká jọjọ́ fújì gábé. Fuji Kábè lè pẹ̀lú late commander Ebenezer bàbá àgbà sorry apara mi bàbá àgbà the late and undisputable barrister the king of Fuji. lọ́la o ìjọ ọmọ o. ẹ jẹ́ ká jọjọ́ fújì gábé. ẹ̀yin tẹ́ wà níbo ni ẹ lọ sórí ìkànnì wa abẹ́wúrẹ́ gbẹ́lẹ́ lòun ò mójú ẹni. at Ìbàdàn rédíò orin tẹ́ bá fẹ́ kọ síbẹ̀ á bá yín play tó bá wà lórí playlist àjọba síbẹ̀ á tún bá yín wá bàdó ti rẹ́díò ti wà ń bẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́ ọlọ́wọ́ bọ́tìnì mi tí ò fìjọ kan báyìí já mi ń tàn mọ́ yóò mọ dùn fún yóò mọ pọ̀ sí fún lágbára ìrì ọlá ni yóò mọ pọ̀ sí fún ọ thank you so much. àwọn olùfẹ́ ń gbádùn wa wọ́n ní pé ẹ kú iṣẹ́ o àti lọ́jọ́ òní o ẹ̀yin ará ọjọ́ ẹ̀yin ará Yemẹtu Aláàdọ́rin ẹ̀yin ará Bódìjà nǹkan ṣe ti ṣe tán torí ADISA mi SABI ti dé o bẹ́ẹ̀ ká SABI tó ọkọ̀ ti dé àwọn tiwa látòrí Sàdáwò rántí Rebecca bóòlù ṣe ti dé wọ́n tiẹ̀ ti kí wa gan wọ́n ní pé good job sir we are enjoying you so much. àwọn olùfẹ́ wa nìyẹn ṣé gidi gan. àti ọmọ Láyọ̀kẹ́ ọmọdúnrún wọ́n ní pé ẹ kú iṣẹ́ gidi gan God increase your wisdom ẹ ṣé gidi gan. àwọn constant followers wa nìyẹn tó ń gbádùn ètò yìí náà ni àkìyìn kọ́ lélẹ̀ yìí o orin àgbàlẹ̀ ṣe. ewúrẹ́ sùúlẹ̀ àwòbá orí. ṣé ń mí sí ṣé ń fún sí mílíkì tó ṣe ń lọ. àgùntàn sùúlẹ̀ àwòbá orí. orin àbọ̀lé lè ṣe. gbogbo èèyàn lọ́jà àtàjèrè ni ó jẹ́ fún yín o. jáde máa ní tọ́sílẹ̀ ẹwà wọ́tò ní. ẹ̀yin tí a lọ fíìsì pẹ́ṣẹ́ náà lágbére lè má rẹ ọba ire ọlá ẹ̀kú baálé yóò jẹ́ ti yín o. ẹni báwọn nígbà tí bá ń pa ọ̀nà. mo ti ní mi ò mọ kì í ṣe dá. ẹ̀yin tí a lọ́mọ́tò ẹ̀fà yẹn tẹ̀lé ìdòyìn tí a bá ti ń gbọ́ bó ṣe ń lọ ẹ bá wà lórí Facebook ẹtún tẹ̀ tí wàá rí bá ṣe ń ṣe ẹ máa like ẹ máa forward ẹ sáwọn ọ̀rẹ́ máa share fún wa that's what you can do for me. gúnugún bá sì ẹ máa bá mi share ẹ máa comment. gúnugún bá rè. orin àgbàlètò pẹ̀lú ADISA mi SABI. màá yí gbàgún a kì máa yí jẹgún a kì máa yí fi gún bọ̀rẹ̀. apẹ́kàwọ́ ni ó bá sílẹ̀ o kó wáyọ̀ bí ìgún kíá ló máa dé kú ọlọ́dẹ o. àwọn orin àsìkò tá a máa ń play láti jẹ́ pé ẹ̀ka ti jẹ́ máa rántí àwọn báwọn bàbá wa ṣe ń ṣe fàájì bọ́ ṣe ń ṣayẹyẹ wọ́n ṣe ń fi orin ọlọ́gbọ́n tó fi ń sọ̀rọ̀ tó ń sọ sórí microphone tó ń gbèsè tí aráyé òun là ń ṣe lọ́tọ̀ yìí. àní ní Ìbàdàn rédíò àwa là ń dára àwa lára àgbà yìí dá àwa là ń ṣe bẹ́ẹ̀ àwa là ń rọ̀ à ń rọ̀ bí òjò
jọjọ. à ń rọ̀dùnú sí ojú aráyé. Ìjẹ́ ká jọjọ. Ìjọ alábẹ̀ ní tó fújì gábé. Súnmọ́ mi sùn ètì jẹ́ ká jọjọ. Ọkùnrin kò kọjú sí bèbí rẹ̀ o. Súnmọ́ mi sùn ẹ̀yin tí mọ́ níyàbò ni. ẹ̀yin tá gbówó bò ni. súnmọ́ mi sùn ètì jẹ́ ká jọjọ. ẹ̀yin tí wàá tọ́ lórí èlé ńkọ́. Olúwa orí ẹ̀yin tí wọ́n lápẹ̀tẹ̀ bò ni. jọjọ. ètò yìí mà ti dé báyìí o. Abótí yóò mẹ́lẹ̀wá orójú. Orin Àgbà pẹ̀lú olólùfẹ́ yín ADISA SABI. Súnmọ́ mi sùn ètì jẹ́ ká jọjọ. Súnmọ́ mi sùn ètì jẹ́ ká jọjọ. Súnmọ́ mi sùn ètì ká mọ́ parọ́ orin àwọn lọ́balọ́ba ilé yìí. àwọn orin táwọn lọ́balọ́ba ń gbọ́ tán múnú dùn. àǹdà. tínú wọn dùn. àwa náà là ń ṣe bẹ́ẹ̀ o. lásìkò tèmi náà ní rí ọlá àkúpalẹ̀ òní ọmọ jẹ́ tiyín. lásìkò tẹ́ ẹ bá ti ń gbórin àgbà. Súnmọ́ mi àní ọlá eré ọlá àkúpalẹ̀ ọmọ jẹ́ tiyín o. ẹ ṣe gidigidi gan ni o. ẹ má bá a fìfẹ́ jó. ẹ má bá a fìfẹ́ dunnú. mẹ́lẹ̀wá lásìkò tèmi kò sí rònú o. tẹ̀. Súnmọ́ orin àgbà lè tó. jẹ́ ká jọjọ. orin ṣèwọ́ gbà náà rèé. Apàlùdà 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 o. Apàlùdà 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 o. Ìbàdàn rédíò. Láwùn ẹ̀rẹ̀bẹ̀ o. Ẹ̀rẹ̀bẹ̀ láwùn. Ayé ilé láwùn ẹ̀rẹ̀bẹ̀ o. Ẹ̀rẹ̀bẹ̀ láwùn. Eré wa lóyìn ládùn. Ewé kàkà ẹ tẹ́wọ̀ gbàjọ. Láwùn ẹ̀rẹ̀bẹ̀. Ẹ̀rẹ̀bẹ̀ láwùn. Rímọ̀lúyẹ rímọ̀lúyẹ. Láwùn ẹ̀rẹ̀bẹ̀. Ẹ̀rẹ̀bẹ̀ láwùn. Eré wa lóyìn ládùn. Ewé kàkà ẹ tẹ́wọ̀ gbàjọ. Láwùn ẹ̀rẹ̀bẹ̀ láwùn. Béèrè náà béèrè. Ẹni tí yóò lóyìn lóhùn kò gbọ́dọ̀ bá wa dáṣà. ṣé ń bá mi jó. Tí ò lóyìn lóhùn kò gbọ́dọ̀ bá wa dáṣà. alẹ́ yìí tínú yín dùn tó ní yín dùn ẹ má bá mi jó. Akẹ́kọ̀ọ́ lómi ẹ má bá mi ká lọ. kúra kúdà. orin àgbà lè tó. Ẹranko ẹranko alẹ́ yẹn lọ́la yẹn èèyàn ẹ̀ sọ̀mọ́ rí àdúgbò. ẹ̀yin lọ́balọ́ba. ẹ̀yin níjòyè níjòyè. inú ìbọn ẹ̀yin ìjọba. ládé. ẹ̀yin tẹ́tún jọba ńlẹ̀ yín gangan. ẹ̀yin the executive owner nílẹ̀ yín gangan. Ó láyé ẹ má bá mi ká lọ. orin àgbà lè tó. ẹni tí ò lómi lu tó pawó kò gbọ́dọ̀ bá wa dẹ̀gbọ́n. Wọ́ọ̀yà bàrà wọ́ọ̀yà bàrà wọ́ọ̀yà bàrà o. Ó fi lé àbúrò mi ọmọ lẹ́sìn lọ́yọ̀. Fílí wà nù ọmọ dáadáa ìsáde. ṣé ẹ bá ti ń gbé tòmí ẹ máa yọnu sí mi o. alẹ́ máa dúró tì mí máa múnú dùn. amúnudùn la jẹ́. Ọmọ ajá sílá mi ò ní sọjọ́ gba ìpa yín lẹ́kún. ọmọ tó fújà máa. ADISA SABI lórúkọ ọmọ yín o. Ìbádùn Fọláṣadé o, títí àlá ọmọ kábíyáwó. Àbúrò mi ADISA rèé wá nù. Ọkọ lọ́ládé Àbẹ̀ní Mútìyà àná ẹgbẹ́rún gbé màmá kúnlé kúnlé. Ọkọ Fọláṣadé ọmọ dáadáa bàbá wálé. Ìsẹ́yìn oró ọmọ bẹ́ẹ̀ ní mọ́kọ́. Ọmọ ọdún apá tó lẹ́nu sẹ́yìn jà o. Ìlú mọ̀gbà tí ń bá lé káàtàyà tọmọ bẹ́ẹ̀ ló ń bá oko. Ibi tójú gbé ní ikú ni tó jẹnu lọ. Ìlú adìyẹ̀rì ọba oṣù Ọ̀làlé tọ́jú kábíyèsí Aláàfin Àtàndáadé ọba rẹ̀dí. Ọmọ ẹlẹ́sìn katakata o, ọmọ ẹlẹ́sìn katakata. Jọ̀wọ́ o, má fẹ̀sìn tẹ̀mí bá ní mo ṣe.
ọmọ ṣùkọ́ ọmọ adé yìí adé ọmọ balógun dòdò ń dá wa yìí ló ṣe. ọmọ olóògùn jà kìtì olúwo erin tó gbógun ìbọn dẹ àdìsá dé o. ẹ̀gbọ́n látàwọn wá sùúrà ọmọge ọmọ tí dókítà mi Àyìndé abínú wáyé. ẹ̀gbọ́n Fọláṣadé ọlọ́yàáyà. Executive Director Royal International Company Nigeria Limited. Rhode Island lọ́mọ pé pa òye Àdìsá Adé ọmọọba. Nísẹ̀yìn gbogbo ọba tẹ̀ nísẹ̀yìn nílé. Nísẹ̀yìn gbogbo ọba tẹ̀ nísẹ̀yìn. Alẹ́ mi ti yín tó tọ́ olólùfẹ́ mi. Lásìkò tèmi ẹ máa dunnú. Mi ìfẹ́ yẹ kẹ́ ọjọ́ kan báyìí ronú o. ọmọ alájà múlẹ̀lá tún ní ìyá àdúgbò yóò ṣe. ẹjọ́ mo bá rí mi dé. Ìbàdàn ẹ̀yin sọmọdé yóò ní fàájò. ẹjọ́ mo bá rí mi dé. ẹ̀yin sọmọdé yóò ní fàájò. iná bá wọlé òkùnkùn ńlá ti sálọ o. iná rọ̀ta ló máa jó. iná ti ràn ẹ fetí síbí. ẹ bẹ̀rẹ̀ ẹ mú jó iná ràn. Iná ràn iná ràn. ẹ ṣáàmà ẹ máa dunnú ẹ máa dúpẹ́. Pa ti wà níbà ẹ̀. ẹ mọ kọ́kọ́ sí. Alórin àgbàlẹ̀ tó. ẹ bẹ̀rẹ̀ ìdí kí rẹ mi àjò lọ. olómi dákun dákun jọ̀wọ́ súnmọ́ mi dákun dákun bíbí mi. kóró téètì pátápátá. iná ti ràn ẹ fetí síbí. ẹ bẹ̀rẹ̀ ẹ mú jó iná ràn. iná ràn ó kọ́ ọmọ tí yóò tọwọ́ bẹ́ẹ̀rù. iná ràn ẹ sì dín wúkẹ́. ẹ mọ́ wá kan sórí ẹ mọ́ wá kan sí bẹ̀bẹ̀rẹ̀ ìdí kí rẹ mi àjò lọ. olómi dákun dákun jọ̀wọ́ súnmọ́ mi dákun dákun bíbí mi. kóró téètì pátápátá. sísí wò mí lójú náà. sísí wò mí lójú náà. ẹ wo bó ṣe fáìn ni. èmi díẹ̀ ń sọ̀rọ̀. dákun ká lọ wá ọmọdé mi ó ṣeré ojú ó kọ bí amọ̀nàmọ́ná. gbogbo ara ń kọ bí àjùlọ. onímù ṣíṣe jù kẹlẹ. gbogbo bọ́ìsì wọn pàtẹ́wọ́. wá 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 wá. obìnrin bá dára bí oníwà. tó bá bá kọ́bọ̀ kan àbọ̀ mi ò lè fẹ́. obìnrin bá dára bí oníwà. tó bá bá kọ́bọ̀ kan. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí. Ẹ̀yin olólùfẹ́ Àdìsá Mẹ́sàbí. Bó lẹ ṣe ń rí sí. 1,000 fẹ́. obìnrin bá níwà tútù mo tún rẹwà. mo lè fi 1,000 fẹ́. jàre ẹ bá wa jó ẹ bá wa yọ̀. àwa là ń lò gbà lọ́jọ́ ayé gbogbo. kígbà má ṣe lò wá láyé káríire gbà. jàre ẹ̀sùn bàtà ẹ fi jó bẹ́ẹ̀. kò sí ya wèrè lè kó mo fẹ́ kẹ́ mọ́. àwọn àṣà tí wọ́n tún gbé dé nìyẹn. sóyò yóò ti lọ. ìmí tuntun la tún fẹ́ gbọ́. Ẹ ṣe gidi gan-an. Ṣé ń gbádùn bá ṣe ń fún yín? Àwa náà là ń ṣe bẹ́ẹ̀. Alára àgbà yìí dá. Àwa ti yín tòótọ́. Ẹ̀yin ẹ máa bá wa fìfẹ́ jẹ́. Ẹ bá wa fi ìdùnnú àtayọ̀ ẹ máa bá wa jó sí i.
king of high life. Kébé kúrò àrẹ léyìí o. Bàbá dáadáa. Bàbá is hale and healthy. Orin Agba lẹ́tọ̀. Gbádùn alẹ́ máa dún ẹ máa yọ̀ eléyìí orin àgbà náà pé ẹ̀yin arábí mi ẹ̀yin bá mi ẹ̀yin ọ̀rẹ́ mi alẹ́ máa follow wa sẹ́ lórí Ìbàdàn rédíò lórí Facebook lórí Instagram gan Ìbàdàn rédíò lórí TikTok Ìbàdàn rédíò ẹ máa tẹ̀lé wa o ẹ lọ sórí Facebook báyìí kẹrin mi kéde kẹ máa comment kẹ dẹ̀ máa share thank you so much. ọba tó ní ìkànnì ní jẹ́. Orin Agba lẹ́tọ̀. àdébàjẹ́ yóò ti bá. ọba tó ní ìkànnì ní jẹ́. àdébàjẹ́ yóò ti bá. kàkàkẹ́kà máa ń lẹ̀. àwọn ọmọ bá máa gbà jẹ́. àdúgbò tuntun dé o. ọlọ́pàá àdúgbò tuntun dé o. ẹni ọdún bá láyé ó ṣọ́kẹ́ lọ́tọ́ o. tí o bá dúpẹ́ o. Débùdó ṣe ń rò ṣe ń fi mi ṣe ń gbádùn ẹ̀ 25 minutes ló ti lọ nínú wákàtí kan ṣe ń fi ilé ẹ̀ Orin Agba lẹ́tọ̀. nínú òní ìfúnjì o. nínú òní ìfúnjì o. ìwà ìyàtọ̀ nínú òní ìfúnjì o. nínú òní ìfúnjì o. akọ́dà wáyé ìdílé. àyíká òkú ìdílé. ìrètí bá kú ìdílé o. kekule bọ́ọ̀lù bọ́ọ̀lù fúndò mọ́. kekule bọ́ọ̀lù fúndò mọ́. kọ́láwọ́ bọ́ọ̀lù ilé òun. kekule bọ́ọ̀lù fúndò mọ́. kekule bọ́ọ̀lù fúndò mọ́. kọ́láwọ́ bọ́ọ̀lù ilé òun. ó bá mọ̀ jó tó ọmọkùnrin mú ẹ. ṣé mo mọ̀ wí ṣé mo mọ̀ sọ ṣé mo dẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣe fẹ́ alẹ́ mọ̀ sọ̀dírùkẹ́ ẹ mọ̀ kápadà lọ́sùn ló sí ADISA SABI ló ń sọ̀rọ̀ Orin Agba lẹ́tọ̀. gbogbo fújì rẹ̀ tàbí ń bá kọjá. Bàdó ṣe gan.
àní tá à ń pè ní orin àgbàre entertainment tó kúrò ní entertainment tó wá di vibes and entertaining ẹ ṣe gidi gan orin àgbàre tó. And tó bá ti di ọjọ́ tọ́sí láago 6 ẹ wá ságbo tèmi lórí Ìbàdàn rédíò. You know what? Orin àgbàlẹ̀tọ̀ náà. Ẹ máa bá mi gbọ́. Ẹ máa bá mi dùn, ẹ máa mi like, ẹ máa share. Ẹ ṣe gidi gan. Orin àgbàlẹ̀tọ̀ pẹ̀lú ADISA SABI. Ìròyìn pẹ̀pẹ̀ ń ta àjà lọ́rẹ̀ Ìbàdàn rédíò. Iṣu ọmọ jiná gbogbo àtàn àbí mọ́tò ẹ̀sọ̀ kan ìjọyà. Iṣu ọmọ jiná gbogbo àtàn. Parí bòtò lélẹ́yìí o. Mo mọ̀ pé ẹ̀yin tèmi ẹ ti ń fi ìdẹ̀ ńlé. Alẹ́ ẹ kú ètò pẹ̀lú mi. Orin àgbàlẹ̀tọ̀. Kíkẹ́ bàbá ló ń sọ̀rọ̀ lọ́wọ́ yẹn o. Kaduna olùdọ̀tún dá ẹ̀wò ọkọ̀ máa ń la kẹ́hàdé. Ọkọ̀ Mùsùlùmí Alágbàjá, ọkọ̀ Kẹ́hìndé bàbá Gbẹ̀ngà, bàbá Àbèjì bàbá Olúṣẹ́gun, ẹ bá mi kọ́ mọ olè sá ní Kòròdú. Àlìyájì tún já ní Àjàlá Bàdógún ẹgbẹ́ ọ̀rẹ́dẹ́gbẹ́ Bẹ́ẹ̀dẹ́ Kaduna ẹ bá mi kí wọn. Lábẹ́òkúta gbàgùrà ní ilé wọn. Bàbá ìsìyá bàbá Àdìjá, ọkọ̀ Àríkẹ́ Sàràtà láì. Ẹ ṣáà mọ̀ pé mi náà mò ń ṣe bẹ́ẹ̀. Ọkọ̀ wá sí. Àní bí Ìgànnà ti ń ṣe bẹ́ẹ̀. Ìbàdàn rédíò. Mudasiru Amọ́tara òun lọ́dún ẹgbẹ́ àwọn ọ̀rẹ́dẹ́gbẹ́ tó ń bẹ ní Kaduna. Mudasiru Amọ́tara òun lọ́dún ẹgbẹ́ àwọn ọ̀rẹ́dẹ́gbẹ́ tó ń bẹ ní Kaduna. Kudi owó ń fi gbádùn sáré. Akápò ẹgbẹ́ ọ̀rẹ́dẹ́gbẹ́ ní Kaduna ẹ bá mi kíra mọ́ ni Àrẹ̀mú wọn pàdéyẹ. Ọkọ̀ mo ní lọ́la. Ọkọ̀ mi tó bá ti mọ́ta mi. Ìlú ẹgbẹ́ mọ́ ọdún
SABI máa lè dé. àwọn orin tó múnú dùn rèé àwọn orin tó múlò dùn rèé àwọn orin tí ẹ pété bá ń gbọ́ báyìí ní ẹ̀rọ àmọ́ tẹ̀ alórin àsìkò yìí ni evergreen náà pè wọ́n orin àgbàlẹ̀tò. àlè àjìjìyà mi yúbọ̀ bí ẹ̀ dáadẹ́ ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ ẹgbẹ́ tó ń bẹ ní Kaduna. Bàbá Sàràfà ọlásùnkàn mi. Bàbá Sàràfà ọlásùnkàn mi. Bàbá Rísíkàtù ọmọ àríjẹ. Bàbá Rísíkàtù ọmọ àríjẹ. Ìjẹ̀bú Ìgbò ni wọ́n ti bí ẹ. Bàbá ń ga ni bàbá Ṣèrífà. ìkan nínú ọ̀rẹ́ dẹ́gbẹ́ Bàṣírù Kádírì ní Kaduna. ìlú Ẹ̀gbá ni wọ́n ti bí ẹ. bàbá ilé àbísí ọkọ alájà mi Ràṣídà. àwọn orin ìgbà ọdẹ ìgbà náà ni àwọn tí bàbá máa fi ń kí ẹ wọ́n fi máa kí àwọn èèyàn ńláńlá àwọn ọ̀tọ̀kùlú èèyàn àwọn sọmọrí èèyàn bàbá máa ń forin wọn fi ń kí wọn. àwọn bàbá tó yẹ pé àwọn náà mọ̀ bá ṣe ń sọ̀rọ̀ tó ń lu ọ̀rọ̀ tó fi ń lu ọ̀rọ̀ wọ́n fi ń sọ̀rọ̀ wọ́n tún fi ń kọrin wọ́n ń lu ọ̀rọ̀ wọ́n fọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n tún wá ń fi ọ̀rọ̀ kọrin wọ́n tún wá fi ń kí èèyàn. ó ń ta dísù ọ̀gá ẹlẹ́kọ̀ọ́ mọ̀ bí ní Kaduna. kò sí ewu mẹ́ ọkọ̀ àìsàdù wọn ti rówó sáyé. bàbá ẹgbẹ́ ọ̀rẹ́ jẹ́ ẹgbẹ́ àkàngbé bàbá mi sì bá omi ìtẹ́ra. rántí sàràwù láti orí ní Facebook wọ́n ní pé this is entertaining sir àwa náà kọ́ ọlọ́run ni èmi náà sì kọ́ Ìbàdàn rédíò ni ọlá ayé náà ni. àjọ ọlọ́yẹ Ògbómọ̀ṣọ́ ní ilé àwọn aládé. aṣáájú ọ̀rẹ́dẹ̀gbẹ́ alias T99 nílùú Ẹdẹ. àníwọ̀ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí wá bá wa dòwò pọ̀ sọ́jà rẹ ni wá bá wa dòwò pọ̀ lórí ìkànnì náà ni Ìbàdàn rédíò ó fẹ́ dá sétò yìí náà ni oníbíà àìtó yìí mo láìkẹ́ ó wù mí kí n máa gbọ́ lọ wá bá wa dá sí àwa náà là ń ṣe bẹ́ẹ̀ àwa kọ́ lédìmọ̀ rẹ̀ ọba ni o ṣùgbọ́n gbogbo ẹ̀rọ náà Ọlọ́run gbá yí láwọn ẹ̀kan lọ́wọ́ Ìbàdàn rédíò Ọlọ́run gbé lọ́wọ́ CCII ẹ bá wa dòwò pọ̀ o. òyìnbó adájọ́ ní Kaduna ọkọ̀ sílífà Ìbàdàn ní ọkọ̀ Abíọ́dún bàbá Mùrítàlá bàbá Ṣẹ̀rífà. ẹ̀yin tèmi olólùfẹ́ mi ní Yẹmẹtu ẹ̀yin sọ̀rọ̀ làdọ́rin ńkọ́ ẹ̀yin sọ̀rọ̀ pẹ̀tẹ́ ńkọ́ ẹ̀yin sọ̀rọ̀ yàn kébù ńkọ́ ẹ̀yin sọ̀rọ̀ Akala Express ńkọ́ ẹ̀yin sọ̀rọ̀ àkóbọ̀ ńkọ́ Ìbàdàn Vibes and Connect bóò ni ètò yín ti délé orin àgbà pẹ̀lú ADISA SABI. Ìbàdàn rédíò. Ìsàlẹ̀ máa ṣá ikọ́
dẹ́gbẹ́ isi àkàbẹ́ ló máa fi gbádùn ṣayọ̀. jẹ́nẹ́rà kọ́ńtàtọ̀ ní sáyà ọ̀fà nílé ọkọ̀ amúdá. bàbá dúró tù bàbá làṣìṣe ní ọkọ̀ wá sí ìlànà mi sí ya. ṣé ń fíìlì ẹ̀? Ìbàdàn rédíò. ṣé ń fíìlì mi? ṣé ń fíìlì ètò yìí náà ni? bàdó gbé àwọn èèyàn wá débẹ̀. àìlá ọmọ báwo rẹ ní gbọ́kànlé àtẹ̀rámọ́ṣẹ́ ni ebi kì í pagún dọjọ́ alẹ́ o. agbẹ́ni bèrè pàdé ojú. aláwa là ń dára. ebi kì í pagún dọjọ́ alẹ́. Àyìnlá Ọmọwúrà. Ànígẹlájí. àìlá gbàdé owó kárí eré ẹ̀là. àjọ ní kí ẹ̀mí àgbà ohun rere nílé ayé. ilẹ̀ tí a rí yẹn òun ló ń bàṣírí òkú tọmọdé tàgbà. ẹ wá gbọ́ Ànígẹlájí. bàṣírí òkú. tọmọdé tàgbà. ẹ wá jó sádìsá mi sàbí. ọdẹ olúbàṣírí. irun orí bàdírí orí. ọdẹ olúbàṣírí. irun orí ní bàṣírí orí. èèkánná ọwọ́. òun ní bàṣírí ọwọ́. èèkánná ọwọ́. òun ní bàṣírí ọwọ́. èèkánná ẹsẹ̀. òun ní bàdírí ẹsẹ̀. èèkánná ẹsẹ̀ o. òun ní bàdírí ẹsẹ̀. tọ̀tún tó kì í máa mówó wá. tọ̀tún tó kì í máa mówó wá. orí adìyẹ kò ní burú mọ̀mọ́. orí adìyẹ ò ní burú mọ̀mọ́. kò yí dúdú nílé ayé ń bí. alágbàfọ̀ kì í bínú omi òògùn dàbèdè bàmí gbó wá. ẹ̀yin tó láyé dé ẹ̀ ń gbọ́. nílé ayé ń bí. ẹ̀yin tó láyé dé ẹ̀ ń gbọ́. ọgbà ló ní ẹ̀mú tèmi gbọ́. ìdílé ayé. ewé gbégbé. ó gbèrè tèmi bá mi wálé. ewé ewúro. ló ní kí ìyẹn mú tèmi rò. ewé ewúro. ló ní kí ìyẹn mú tèmi rò. alẹ́ máa bá wa mì sí. ikú rèé. ẹ kú mílíkì. kótó mi. ẹ kú gbádùn. ikú rèé. ẹ kú bẹ ṣe ń gbọ́. bẹ ṣe ń mì sí. Orin Agba lètò. àjọrò ńlá délé ayé. ẹ̀jẹ̀ àjọ máa fìfẹ́ gbé lọ bẹ́ẹ̀. àjọrò lásìkò mi náà ni Àdìsá mẹ́sàbí. mi bèrè tèmi bọ̀. ẹni tíre bá wù. kágbé bá. gbogbo yẹn olùfẹ́ kan nìyí. ẹ̀yin tí re ń bù ẹ̀yin tẹ́ tí re gbà ẹ máa bá mi gbọ́. jíwá o. ire ti yín gbogbo gbà ó ire tèmi náà ti gbogbo gbà ó. jíwá. ẹ̀yin olùfẹ́ kan nìyí. ire ti yín ire tèmi náà ó. fi kọjá. Orin Agba lètò. àṣẹ o. èdè wa. èdè wa. ẹni bá fẹ́ jẹ ìwúre àjàmí o. Anígilájẹ́ Àyìnlá bẹ́yàn bá gbé kí n má ṣe tèmi bí kí n bá ju àfàyà ẹ̀kọ́ bí jàpá bá ju àfàyà ẹ̀kọ́. Má gbẹ̀yìn làgbá lèdì ń dún. Má ṣẹ́gun ọ̀tá mọ̀ rẹ̀ yìí ó di. Bíkú bá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀. Anígilájẹ́ Àyìnlá ọmọ Yùsùfù. Kí wọ́n má mà ka tèmi mọ́ wọn torí pé wọn kì í ka gbẹ́kú lóńgí mọ́ngí lóko lé wọn kì í kẹ̀rù mọ́ wọn ọbẹ̀ níṣe. Ṣàngó ò ní ká mọ́ ṣáàmọ́ nǹkan ẹ bọ́ra. A ò ní gbọ́kú ẹ̀dán, a ò ní gbọ́kú rẹ̀lẹ̀. Àyìnlá wọn ò ní gbọ́kú ẹlẹ́mọ̀ṣọ́ mi o.
ire ń jí wa Aliu ire ń jí wa o ẹni bá fẹ́ jẹ ohun rere àmì kò dá mi o. ire ń jí wa ire ń jí wa ẹni bá fẹ́ jẹ ohun rere àmì kò dá mi o. ọ̀rọ̀ ikùn mìíràn dé ọláyíwọlá àkànjí onímàmá òun mẹ́bí ọ̀rẹ́ Síkírù ọmọ adégbèrò akíjọlá ò ní ìwẹ́lì nǹkan o ó ń bẹ lálàáfíà ara àjàdá tó kù màmá rẹ̀ ó jẹun wá pé kò ṣe ó jọ mí lójú. ó náà wọ àwọn ọkọ̀ yọ̀yọ̀ lọ́jà. ó náwó àwọn ọkọ̀ yọyọ Ìbàràpá kéèyàn. ẹ kú iṣẹ́ o ẹ̀yin tẹ̀ wá lónìí ṣọ́ọ̀bù bò ni ẹ̀yin tẹ̀ wá níbò ni ẹ̀yin tẹ̀ wá ní òjò bò ni ẹ̀yin tẹ̀ wá ní tẹ̀ tí aṣọ borí ṣé ètò yìí náà tó ń dùn tó ń jẹ́ kẹ́ ẹ máa fi ilẹ̀ àwọn ọlọ́run á ṣe bẹ́ẹ̀ àwọn alára àgbáyé dà orin yìí náà ni ètò yìí náà ni orin àgbà. Àjàsá ọmọ lọ́wọ́ ni ọmọ wúlé mọ́tòwó dé òkun náwó. ọmọ lọ́wọ́ ni ọmọ wúlé mọ́tòwó dé òkun náwó. ọmọ tí ó jẹ́lẹ̀ ìfún wa kólúwa máa fi wọ́n wà. ok látòrí Facebook àwọn olùfẹ́ wa Sàláwù Rèbékà ló rántí wọ́n ní pé can you play me Àwí Ìgbọ́ by Àyìnlá please. Má wọrí èmi náà ẹbí sọ fún mi mo ti bá sọ fún lóhùn fún mi bàdó ò bá mi gbé sí bá ti wà bẹ́ẹ̀ tí ó bá gbé sí náà ni. Thank you very much Àwí Ìgbọ́ láti ọwọ́ Ànígilájí Àyìnlá. àkólúwa má padà lẹ́yìn ẹ o. àròyìn bẹ́ẹ̀ bá dédé fẹ́mi lórí. akọ ò ṣáńtà o. àjàgàtà àtàdérò. ọkọ tẹ̀ka ń tán àjàgàtà ń tán owó tó gbà lójú àgbo. gbogbo ẹ̀ ló kó balẹ̀ mi lájẹ. jí ẹ pọ̀ o. lẹ́ni mọ̀tà ọlọ́tí níta ẹ̀ta àdátán lé. owó lọ́jọ́ òkè tí ò dáwọ́ bá rí òtí o ẹ̀yin náà mọ́ rí o. owó lọ́jọ́ òkè. Síkírù owó lọ́jọ́ òkè láì tó bá rí òsì o ẹ̀yin náà mọ́ rí o. aláfẹ́ ayé ẹ̀mí àbọ̀ ẹ̀wọ̀n tó. ṣé ń jó ṣé ń mí ṣé ń mí lùkùmùkẹ́ alẹ́ yìí tiwantiwa ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin olólùfẹ́ ẹ̀kọ́ni yìí orin àgbàlẹ̀tò àní láàrin mi àti yín ẹ̀jẹ̀ àmọ́ ọdún náà jámọ́ yọ sọ́mọ́lẹ́ ìgbéraga nípò ọ̀nà jẹ́ kó ṣe lóẹ̀ sọ́mọ́ nípa ẹ̀ tí ń pọ̀ ẹni pọ̀ lójú orí bẹ́ẹ̀ orin àgbàlẹ̀tò lórí ìkànnì náà ni Ìbàdàn rédíò ẹja máa lọ ẹja máa gbọ́ orin àgbà olólùfẹ́ yín tímọ́tímọ́ yín ọ̀rẹ́ yín ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ADISA SABI. ajẹ́nìkan kò léèrí kan ajẹ́nìkan kò gbọ́dọ̀ rí jẹ́ níbi tí mo ṣe ń gẹ̀rẹ̀ torí ń jábọ́. ajẹ́nìkan kò léèrí kan. gbogbo wa orin wa ló ti lò. ìgídá. gbogbo orin wa ni wọ́n ti lò. ìgídá. kí ni jẹ́ ìtẹ̀ǹjórin kan o. ẹ wá wí. kí ló dé ìtẹ̀ǹjórin kan. ẹ wá wí. bọ́mọdé bá tó náà ń pò. alákó. bọ́mọdé bá tó náà ń pò. alákó. láti tún yọ̀ mí jáde kò nira. láti tún kọ̀ mí jáde. kò nira. àwa lọ nílùú lọ lórí wa. láyé bí àwa lọ́nà ìlú ńlá lórí wa. orí tó ń bẹ nílẹ̀ fún wa. lágòdò lágòdò ni ọ̀rẹ́ ní tó lè kọ́gbọ́n. àwa lọ nílùú lọ lórí wa. láyé bí àwa lọ́nà ìlú ńlá lórí wa. orí tó ń bẹ nílẹ̀ fún mi. lọ́dún kan lágòdò ni ọ̀rẹ́ ní tó lè kọ́gbọ́n. Anígilájẹ́ ọmọ Mọ́ránìkà Àjàbí tó dolú ògbé o tó filẹ̀ dájọ́ búra tó tẹ̀lé ẹ̀bọ̀ra ń bàjẹ́un ọmọ Ìjẹ̀bú Bálóyè tó filẹ̀ dájọ́ búra Àyìnlá òkú lédè.
bájọ́ oríje ìlétí ló mú mi rántí àjà tó kọjá lọ o. kúrú pa kúrú ti lọ. kúrú pa kúrú ti lọ. àsìkò alálọ́ọ̀nì tí wá dìgbà. àlásìkò wa rèé àwa là ń rọ̀ àwọn àgbà ìdá Ìbàdàn rédíò. bàtà lólòdè ní o ó fọmọ yọ lólòdè ní o. bọ́lọ́kọ̀ pẹ̀lábọ̀ wọ́n jẹ́rẹ́ ìta mi gé sí ọ̀wọ́n. bọ́lọ́kọ̀ pẹ̀lábọ̀ wọ́n jẹ́rẹ́ ìta mi gé sí ọ̀wọ́n. jọ̀wọ́ tó fún mi. àwa là ń ṣe bẹ́ẹ̀ àwa là ń rọ̀ bí òjò. Ìbàdàn rédíò bàálù tí ń ṣe bóyá kó ṣe o Rebecca látòrí Facebook bẹ́ẹ̀ ṣe bèrè àti fún yín o. ọ̀rọ̀ mọ̀ràn ilé fáwọn ìyàwó ilé ó bẹ̀yìn ọkọ náà wí o. obìnrin yìí ń gbọ́dọ̀ tó bá ń kọ́ ẹ̀ mọ́ fi ń búyàn ni mọ́ fi ń bọ̀ ọ̀rẹ́ mi obìnrin. ẹ̀kọ́ gidi lórí ìgbà náà. late Haruna Ìṣọ̀lá àti late Ọmọwúrà Ànígẹ̀lájé àwọn bá wọn sọ̀rọ̀ wọ́n fi orí sọ̀rọ̀ gidi gan. Ànígẹ̀lájé ò ṣe fi ṣeré o. ìyàwó òdì gbogbo ìwọlé yóò tó mi mọ́. ìyẹn má ra sọ́kàn rí lẹ́nu. àìsígbà iná ń bọ̀ òye báwọn ẹ̀gbọ́n ìdáyà ń lé. kíkẹ́ wọn nìkan yàwó alára gbígbóná. olómi abẹ́ lórí yóò inú èmi. má tó yí kún. Àlórin àgbàlẹ̀tò. olórí burúkú ìgbẹ́kọ̀ lé ara. èmi ò ní tí mo ṣe lórí ètò yìí o ju kí n fún orin àgbà lọ. orin tẹ́ ẹ fẹ́ tó wù yín orin àgbàlẹ̀tò ọ̀gá mi náà tún wá wọlé ẹ káàbọ̀ sáàrin wa orin àgbàlẹ̀tò. ilé àbàjá tàbí mẹ́rìnwó lójoojúmọ́. ọjọ́ ìyá ojú tààrà àdúgbò. à ń gbẹ́rìnwó lójoojúmọ́. ọjọ́ ìyá ojú tààrà. ìyàwó alára gbígbóná. ìyàwó àtàwẹ̀rẹ̀. alára gbígbóná. ìyàwó àtàwẹ̀rẹ̀. ìyàwó tó hù dábọ̀. olóhùn fẹ́ kejì. ìyàwó tó hù dábọ̀. olóhùn fẹ́ kejì. kí ló dé máa dé. oníbà ẹgbẹ́lẹ́. kí ló dé máa dé. oníbà ẹgbẹ́lẹ́. èmi ò ní lè gbà. mo lé mi ò ní lè gbà o. mi ò fẹ́ pa mí ikú rárá. àtàwẹ̀rẹ̀ o. mi ò fẹ́ pa mí ikú rárá. ìyàwó tó bá jọ̀dọ̀ fẹ́ bèbí. ìgbà tó bá jọ̀dọ̀ fẹ́ bèbí. wàá ṣe lè mojú nílé yìí. lọ́wọ́ tíṣọ́lá òyìnbó ní Toyota. ó ṣe Toyota ó tún ta Toyota ó tún kú Toyota ọkọ̀ adìyẹ. mo ṣì ń bọ̀ o. mo ti kọ̀dá sílẹ̀ bí ọjọ́ tó kó ẹ̀fẹ̀ lónìí ni mo máa lọ. ṣẹ́ni lọ́jọ́ ọjọ́ ọkọ̀ bá ti ṣòye o. ló wá bá bàbá ẹgbẹ́ wọn. ó ṣe é bí kí n máa lọ lẹ́ni o ètò yìí sì dùn ó dàbí kí n máa bá yín kí n máa fún yín lọ ó dàbí kí n máa fún yín lọ ṣùgbọ́n àsìkò láàrin mú yìí ọjọ́ làṣìírí mú yìí fẹ́fẹ́ ṣe onígbò ètò yìí ni ẹ fẹ́ polówó fún ìkéde yín bá wa dìbò pọ̀
àwa là ń ṣe bẹ́ẹ̀ Lámìdí àwa là ń ṣe bẹ́ẹ̀ akéde di ẹ̀gbọ́n ẹgbẹ́ Ìbàdàn rédíò. Mufúta ìwé Mọ́lúgbòjó, bàbá náírà, balógun lẹ́gbẹ́ nínú ẹgbẹ́ wa. Fàṣíù bàbá Ìdígìlù, ṣéun lọ́tún ẹgbẹ́ wa. ẹ má sọ lẹ́dọ̀ tètò yìí o à ní wàá bá wa dòwò pọ̀ ọlọ́jà ni ọ ni wàá bá wa dòwò pọ̀. Kú ètò, bàbá Bọ́lá ńlẹ̀, bàbá Abẹ́bí, ṣéun lọ́tún ẹgbẹ́ wa. Làtìsí mi àkọ́bí, dájọ́ra ẹgbẹ́ mú bàbá nù ọ́. Eré kìí èmi àti yín ẹ nínú ọlá nínú àìkú bá lé ọ̀rọ̀ á padà ọjọ́ mẹ́jọ ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ ẹ má change dial ẹ o ẹ máa follow wa comment ẹ máa share ẹ máa sọ fọ́ọ̀rẹ́ ọ̀rẹ́ kan máa gbọ́ wa mẹ́mbà ẹ má fi Ìbàdàn rédíò rẹ o àwa là ń ṣe bẹ́ẹ̀ ọ̀dítọ̀ ẹgbẹ́ wa. ẹni olùfẹ́ tí wàá gángan náà torí náà ṣe wà mí báyìí alẹ́ tó yín náà ni Orin Àgbà gbogbo ètò tó wà lórí ìkànnì yìí ẹ máa bá wa follow ẹ. Mẹ́mbà ẹgbẹ́ Olúbọ̀dé bàbá Kọ́lá, bàdà ẹgbẹ́ wa. ó ṣe ń bí kí n mọ̀ lọ. Lámìdí bàbá àtàwọn, àwọn olóṣù, ajagunà ẹgbẹ́ wa ni. Fún ìpolówó àti ìkéde ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gangan 090-51-566-286 lẹ́ẹ̀kan sí 090-51-566-286 tàbí 081-311-388-92 fún ìpolówó àti ìkéde ẹ fẹ́ ṣayẹyẹ ni ẹ wá ní DFC àwa náà là ń ṣe ẹ pè mí ká sọ̀rọ̀ ẹ fẹ́ dá sétò wa ẹ fún ìpolówó àti ìkéde náà ẹ pè mí níjọ́ méjì mi àti àìra wa o àmọ́ pọ̀ sí ànídé ni o àmọ́ pọ̀ ní ọlá àìkú baálé ọ̀rọ̀ àìní wá dín o èmi lẹ́mọ̀ wá bá èmi lẹ́mọ̀ rí ẹ wà mọ́ pọ̀ sí ní ọ̀la ẹ̀ẹ́dá pàdé ara wa fún ètò yìí náà tún ni Akin Extra níbi tẹ́tí ra pálí pẹ̀lú pínísín tẹ́tí kí olùfẹ́ yín ẹbí ará ọ̀rẹ́ ẹ tún fi kí olùbárà yín lówó pínísín ni o fún ìpínlẹ̀ àti kéde tó fẹ́ ra káàdì ẹ pè mí sórí ẹ̀rọ ìbánidọ́sọ̀rọ̀ gangan 090-51-566-286 090-51-566-286 ẹ máa follow wa ẹ máa filẹ̀ o you know what I love you so much BYE ìdúpọ̀ pàtàkì lọ́wọ́ ọ̀rẹ́ mi dáadáa ọ̀rẹ́ mi lọ́wọ́ bọ́tìnì mi pàdé òòṣà thank you so much ọba dúró ẹ̀yin olùfẹ́ alórí kan nìyí ẹ̀yin tẹ́ kí alórí Facebook ẹ̀ ṣe gidi gan. Ọmọláyọ̀kẹ́ Ọmọdúnnú thank you very much Salawu Rebecca Olúwarántí thank you so much God bless you àwọn tó bá wa follow tó ń tún ṣe ẹ̀kọ́ comment ẹ̀ ṣe gidi gan we love you so much lọ́jọ́ mẹ́jọ àwọn ọmọ pàdé nínú ọ̀la nínú ẹ̀kú baálé ọ̀rọ̀ ẹ̀ sọ fọ́ọ̀rẹ́ ọ̀rẹ́ ká máa join wa ká máa follow wa o thank you so much I love you BYE. Mẹ́mbà ẹgbẹ́